omi bọ́ lójú mi wájú Ọlọ́run Olódùmarè omi bọ́ lójú mi pòròpòrò bí bọ́ ṣe wọnú yàrá wá bá mi nìyẹn ní nǹkan bí aago 7 mo tẹ̀ wà nínú pyjamas ṣé location ti yá ní nǹkan kan mi tí ìwẹ̀ mi tí ààrẹ ṣáà jókòó dáadáa ní kúkúrú Jídé Kòsọ́kọ́ wọlé Délé Òdùlé wọlé Pápá Lòló wọlé Yínká Quadri gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n ṣáà ń wọlé àwọn àgbààgbà òṣèré wọ́n wọ yàrá bí wọ́n ṣe túfọ̀ fún mi nìyẹn ó jẹ́ ọjọ́ 14 tíyàwó mi ti wọlé ọlọ́rọ̀ abetí dídì àṣé wọ́n lọ sin òkú ìyàwó mi ni. gbogbo ìgbà tẹ́yìn fi ń bọ̀ ní àná wọ́n ti dolóògbé gbogbo ìgbà yẹn. èmi ò mọ̀ so wọ́n lọ sí ní ọjọ́ kejì yẹn èmi tún lọ tú ní ojú yẹn so wọ́n ṣá àìdí kìíní yẹn fún mi gbogbo wọn ṣá ń pè àwọn ọmọ mi tó wá lọ́dọ̀ mi gbogbo náà wọ́n mọ̀ ń pa ẹ̀. bàbá ilé ìpọ̀ díẹ̀. bàbá ẹ má sunkún mọ́. bàbá ẹ má sunkún mọ́. eléyìí tún kà mọ̀mọ̀ ẹ wá gbọ́ wìrìwìrì nínú fídíò yìí ẹ gbọ́ ọ̀rọ̀ kẹ́ ẹ ṣiṣẹ́ kíni kẹ́ ẹ fi ṣe àríkọ́gbọ́n. orúkọ mi Kọ́lá Ọláìyá lórúkọ mi ọmọ bíbí ìlú Ìgbẹ́tì ilé Ọ̀yẹ́ ìpárá Ìgbẹ́tì aṣọ ńlá la fi ń bora mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a bí mi ní ọjọ́ 10 nínú oṣù kẹta ní ọdún 1946 nílùú Ìgbẹ́tì nítorí pé bàbá mi jẹ́ ìkan nínú àwọn jagunjagun tí wọ́n jagun Second World War nígbà náà ṣùgbọ́n tó di pé wọ́n dé láti ojú ogun tí wọ́n ti discharge wọn àwọn ti lọ wálẹ̀ wọ́n ti lọ múlẹ̀ sí area abìkan ní Ghana so ó fẹ́yàwó náà fi bí èmi gbàtọ́ bí mi tó ti sọmọ lórúkọ tán tó ṣe tán gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ fún mi bàbá gba ibi tó fẹ́ lọ máa gbé ní Ghana wọ́n gbàbẹ̀ lọ so gbà tí mo pé ọmọ ọdún 3 ìyá tó bí mi ó jù mí lẹ̀ fún ìyá bàbá mi tó lọ́mọ ọdún 3 látìgbà náà ilé kéwú ni mò ń lọ títí nígbà tí olóògbé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n dá ilé ìwé ọ̀fẹ́ sílẹ̀ ní 1955 àwa tá kọ́kọ́ bẹ̀rẹ̀ ni mo ti pọ́ ọmọ ọdún 9 gbà náà èyí tí a máa ń fi ẹjọ́ máa ń fi ọkọ̀ ọwọ́ tétí mi ò tẹ́ ìwúlẹ̀ fọwọ́ tétí mọ́ ibi tí mo ti ń lọ síbi tí wọ́n ti ń jókòó ni wọ́n ti rí pé eléyìí ti kọjá káṣẹ̀ṣẹ̀ máa ó tétí àbí ò tétí so Nawairudeen Primary School nílùú Ìgbẹ́tì ní iléèwé àkọ́bẹ̀rẹ̀ tí mo lọ ní 1955 so gbà tí a ṣe common entrance ní 1960 lẹ́yìn tá a ṣe independent tó tá a gba independent Nigeria èyí yẹn ni common entrance so lẹ́yìn yẹn ìrìn àjò yòókù bẹ̀rẹ̀. ẹ ṣeun gan bàbá nítorí àkókò torí a ti gba àkókò yín díẹ̀ máa fẹ́ ká ṣe àwọn nǹkan yìí ní kíákíá. kò burú. ẹ ṣeun gan bàbá ǹjẹ́ ẹ lè wá ṣàlàyé fún wa bí ẹ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé ṣùgbọ́n kó tó ní pé ẹ bẹ̀rẹ̀ orí ìtàgé iṣẹ́ wo ni ẹ ń ṣe nígbà náà kó tó ní pé ẹ bẹ̀rẹ̀ orí ìtàgé. now ẹ béèrè pé báwo ni iṣẹ́ tíátà ṣe jẹ́. bẹ́ẹ̀ ni sà. láàárín ẹ̀ àwọn Ògúndé wọ́n máa ń wá sí Ghana tẹ́lẹ̀ tó jẹ́ pé tó bá ti ṣeré ní Accra wọ́n á kọjá lọ sí irú Koforidua from Koforidua to Kumasi from Kumasi wọ́n á lọ sí bóyá irú Sunyani then wọ́n á lọ sí Sekendita-Kradi láti Sekendita-Kradi wọ́n á kọjá lọ sí Côte d'Ivoire ní Abidjan lẹ́yìn yẹn wọ́n padà bọ̀ ní Nàìjíríà but nígbà tó di 1966 yẹn
àwọn kan sọ fún wọn pé àwọn Yorùbá pọ̀ ní northern region ní Tamale bí wọ́n ṣe wá síbẹ̀ nìyẹn. Fortunately nígbà tí ẹni tó wá ṣe rékì tó wá wo ibi tí wọ́n máa dé sí àti ilẹ̀ pósítà, ilé kẹta sílé bàbá tèmi ni wọ́n rí fún wọn pé wọ́n máa dé sí tó bá dé. Pàtàwà náà dẹ̀ ti rí pósítà nígboro, inú wa ti dùn, àfẹ́wéré Ògúndé. Ìdè tí wọ́n dé báyìí, èmi náà ti gbéra, mo ti lọ bá wọn nígbà tèmi dé láti school. Torí wọ́n dé ilẹ̀ ni, mo ti ṣàlàyé ara mi pé ilé kẹta ilé báyìí ní ilé bàbá mi o, àtàwọn àbúrò mi mo ti jẹ́ kí wọ́n mọ gbogbo wa. Wọ́n mọ̀ pé onílé ọlọ́nà ni mí. Tó gbà tó dijọ́ kejì tí wọ́n fẹ́ lọ announcement, mo kàn lọ jókòó síwájú mọ́tò tí wọ́n fẹ́ fi ṣe announcement ni. Mo á ń fi ọ̀nà hàn wọ́n so that wọ́n fi ní gba one way tàbí ibi tí kòtò bá wà, torí ọmọ ògbóró Tamale lèmi nígbà náà. So pàtó dẹ̀ di lálẹ́ tó máa ṣeré on stage nígbà náà, kò tí ì sí fíìmù Yorùbá, àwọn fíìmù India là máa ń wò láyé ìgbà yẹn. Tó máa ṣeré, mo wà nínú hall, mo ṣeré. Kí n má fa ọ̀rọ̀ gùn, ọdún kejì náà wọ́n tún wá, wọ́n lọ́jọ́ mẹ́rin náà fi ń ṣeré, tó tún wá bẹ́ẹ̀. Ọdún kejì yẹn náà the same thing. Nígbà tó di 1968 tí wọ́n tún wá, mo sọ fún wọn, mo ní mo fẹ́ darapọ̀ mọ́ wọn, torí pé ijó wọn yẹn ni àkọ́kọ́ tó fà mí mọ́ra o, ijó àwọn Ògúndé yẹn. Then lẹ́yìn ijó ló wá kan drama, then orin. Wọ́n ní àwọn mọ̀ ẹ́ wípé onílé ọlọ́nà ni ẹ́, torí tíṣà wa náà máa ń pè mí lé bá ti dé lọ́hùn. Ṣùgbọ́n àwọn ò kí ń gbàyàn láti dálẹ̀. Anytime tí o bá dé Nàìjíríà o, tó bá sì ní interest, kí máa bọ̀. Lóòótọ́ nígbà tó di 1969 wọn ò lè wá, torí 1969 yẹn ni wọ́n lé gbogbo àlejò kúrò ní Ghana. All aliens must go ní Ghana ní 1969. Kì í ṣe Yorùbá nìkan, gbogbo àlejò títí kó àwọn Americans, àwọn òyìnbó gbogbo ni wọ́n lé jáde. Ìwọ tó bá ní dúkìá àbí property tó bá fẹ́ padà sí kíní, ẹ ṣe lọ gba resident permit láti wọlé padà nígbà náà. Gbogbo táìmì yẹn èmi sì wà lọ́hùn o, mo sì ń teach lọ torí ọdún mẹ́rin kò tí ì parí. 1970 tí ọdún mẹ́rin mi parí, mo ṣẹ̀ṣẹ̀ padà wá sí Nàìjíríà. So mo ṣe dé Nàìjíríà, mo jẹ́ kọ́kọ́ lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan. Ẹ̀gbọ́n mi yẹn jẹ́ RSM ní Army Depot Abẹ́òkúta. Ogun abẹ́lé ẹ̀ṣẹ̀ parí Nàìjíríà yẹn kò pẹ́. Mo fò kìíní kan ní school, PHE ni mo ṣe ní secondary school. Èyí tí ẹ̀ṣẹ̀ wa ń ṣe ní university nǹkan bí báyìí, àwa ti ṣe lé secondary school lọ́hùn. Physical and health education. Then mo tún jẹ́ member Ghana Young Pioneer. Ghana Young Pioneer, military training la ní Ghana Young Pioneer. The only thing tí wọn ò kọ́ wa ní ìbọn yíyìn, ibi tí wọ́n ti yìnbọn. But gbogbo training military la ní Ghana Young Pioneer ní nígbà náà. So mo ṣe dọ́dọ̀ uncle mi ní Abẹ́òkúta, òun ni RSM, Regiment Sergeant Major. So ẹ̀rẹ̀ mọ̀ pé àwọn yẹn náà ní barracks. Kí má fa ọ̀rọ̀ gùn, pàtógun ti parí yẹn, àwọn senior officers, military senior officers àtàwọn superior officers wọ́n máa ń ṣe training, wọ́n máa ń ṣe physical training. Meanwhile, depot méjì ló wà ní Nàìjíríà ńgbà náà, ìyẹn Abẹ́òkúta yẹn àti ti Jaji ní Kaduna lọ́hùn. So Abẹ́òkúta ni wọ́n wá ń gbà yẹn. So gbogbo àwọn ọ̀gá military ni wọ́n wá lọ ń ṣe. Mo darapọ̀ mọ́ wọn nítorí pé GOC ó kúkú ti mọ̀ mí dáadáa pé ọmọ RSM ni kọ̀kọ̀kọ̀. Then wọ́n ti mọ̀ pé mo mọ̀ ń pa kíní yẹn. So gbogbo physical training tí wọ́n ṣe pátápátá àjọ ń ṣe ni. The only place tí mi bá wọn lọ ní range ibi tó ti yìnbọn. Ibi tí GOC ti ní àdọ́dọ́ o, òun náà gbọ́dọ̀ join sójà. Ẹ wo, ẹ má jẹ́ ń bá òpólọ́lé olóró, mo ní sójà mo like ẹ̀, ṣùgbọ́n mi ní interest láti ṣe. Nígbà tí wàhálà wọn fẹ́ pọ̀ torí ó ní ìgbésẹ̀ tó fẹ́ gbé nígbà yẹn tí máa fi darapọ̀, mo ṣe rántí ilé Ògúndé nìyẹn. Ògúndé léré. Mo sọ fún ẹ̀gbọ́n mi nìyẹn, mo ń lọ sí Èkó.
ta ló mọ̀ lẹ́kọ̀ọ́ mo ní mò ń lọ lé Ògúndé tó bá di láàárọ̀ ọ̀la Ògúndé kìnnìkan ní kúkúrú nígbà tílẹ̀ máa mọ́ mo ti palẹ̀ aṣọ mi mọ́ gbọ̀ngàn ọ̀gá ẹ̀gbọ́n mi fún mi ní 2 shillings nígbà náà torí pound shilling and pence là ń ná gbà yẹn ní Nàìjíríà ó fún mi ní 2 shillings mo wọ mọ́tò tọ́rọ́ láti Láfẹnwá dé Ìkẹjà tọ́rọ́ 3 pence bẹ́ẹ̀ ni so ìgbà tí mo dé Ìkẹjà mo ń béèrè ẹ dákun ilé Ògúndé eléré ni mò ń lọ wọ́n ní kí n wọ mọ́tò Yaba ńgbà yẹn àwọn long bus yẹn Zapas wọ́n wà ńgbà yẹn kọ́bọ̀ tó lùwò lójú yẹn wọ́n wà ńgbà yẹn so mo ṣá wọ mọ́tò kọ́bọ̀ dé láti Ìkẹjà dé Yaba gbà mo dé Yaba mo tún béèrè ẹnìkan tún fi mí lé mọ́tò mi pé tó ń lọ sóyìnbó wọ́n ti bá ti dé kí n sọ fún ọ pé aláàgó 2 ni màá ti bọ́lẹ̀ o kí n béèrè mo ṣe dé aláàgó 2 mo béèrè ẹni tí mo kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ láláàgó 2 ó ní ká lọ ọ̀nà ilé Ògúndé lòun náà ń lọ bá a ṣe dé iwájú ní nọ́mbà 3 Noble Street ní aláàgó 2 tí mo dé iwájú táwọn níjọ́ náà lọ́hùn tí mo wọnú ọgbà báyìí Ògúndé ò sí nílé wọ́n lọ sí Ìjẹ̀bú but mo ṣáà kí o ẹ káàsálẹ́ ní yìí o torí ó ti lọ bí aago 5 rọ̀lẹ́ ẹ káàsálẹ́ ní yìí o ẹ kú ọ̀lẹ́ o ní màmá wa kan gbogbo wọn náà ti dolóògbé sí kọ́lọ́run fọ̀run kẹ́ wọn a máa ń pè wọn ní ya shop ta ni o mo ní èmi lágbájá ni o ń bo lójú mo ní wọ́n ní láti bo wọ́n ní ta ni mò ń béèrè àìdákùn ń béèrè Mr. Ògúndé ni torí àti ìbọn ti nígbà Mr. Ògúndé mò ń béèrè láti ibo làwọn náà jáde lẹ́nu ọ̀nà inú ilé sínú ọgbà ń bẹ̀ mo dẹ̀ gbé mo ru àpótí aṣọ mi mo gbé bá kékeré kan dání kí àwọn nǹkan wẹ́wẹ́ wà nú ẹ̀ mo ní bẹ́ẹ̀ ṣe rí mi yìí o láti Abẹ́òkúta mo ti ń bọ̀ ṣùgbọ́n láti Tàmàlè ní Ghana tọ́rí mi bá yọ tíṣà wa ìyẹn ìyá ṣọ́ọ̀bù bó ṣe káàbọ̀ ọmọ wo ló wà nínú ilé yẹn nú àwọn ọmọ wọn ọkùnrin torí wọ́n ní boys bungalow nínú boys quarter yẹn nísàlẹ̀ làwọn ọmọkùnrin wà òkè ní àwọn ọmọ wọn obìnrin náà wà ọmọ wọn kan bá jáde gba ẹrù bọ̀dá yín sínú ilé that was November 1970 torí pé wọ́n ti mọ̀ mí pé onílé ọlọ́nà ni mí nígbà náà so bí mo ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ Ògúndé nìyẹn nínú ilé wọn o. ẹ ṣeun gan bàbá lẹ́yìn ìgbà tí ẹ di ọ̀gáṣẹ́ tẹ́yìn náà bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ bàbá ǹjẹ́ ṣì rántí sinimá tí ẹ kọ́kọ́ ṣe tó dàbí pé òun ló gbé yín jáde tí àwọn èèyàn fi mọ̀ yín gẹ́gẹ́ bí eléré orí ìtàgé ǹjẹ́ ṣì rántí orúkọ sinimá náà. ká tó dé ibi ìbéèrè yín yẹn ní 1977 ni mo kúrò lọ́dọ̀ Ògúndé láti 1970 mo kúrò lọ́dọ̀ òun ní 1977 mo kọjá lọ sí Center for Cultural Studies ní Unilag mo lọ ṣe a year diploma course náà lórí ijó àti drama náà ni ní gbogbo ẹ̀ ìgbà tí mo kúrò ń bẹ̀ mo tún di òmìnira ara mi tí mo bẹ̀rẹ̀ sí ní dáṣe iṣẹ́ ṣe rí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn producers tó bá fẹ́ produce film wọ́n máa pè mí fún iṣẹ́ kọ̀ọ̀kan a máa ṣe torí VHS ti bẹ̀rẹ̀ ńgbà náà kó tó di pé VHS wáyé èyí tó jẹ́ celluloid àwọn tó máa ṣe film celluloid wọ́n pè mí mò ń ṣiṣẹ́ ṣe rí ó dé àárín kan èmi pẹ̀lú Yomi Ògúnmọ́lá kọ́lọ́mbà ìfọ̀run kẹ́ àmín àsowọ́pọ̀ a ṣe fíìmù kan Ẹja Àrọ̀ ní fíìmù yẹn àti sponsor tí wọ́n bá wa ṣe agbátẹrù ẹ̀ a ṣe fíìmù yẹn so lẹ́yìn yẹn èmi ò produce títí until 1997 ni mo tún produce last láti gbà yẹn mi ò produce mọ́ o mo produce Orísun Ayọ̀ ní táìtù iṣẹ́ náà tí mo ṣe ń gbà náà bó tiẹ̀ jẹ́ pé Bí Olúwa ti fẹ́
ọ̀rọ̀ ló kọ̀rọ̀ ṣùgbọ́n agbátẹrù tí a ń pè ní mákẹ́tà yẹn gbà náà lọ́hùn ó gbé rẹ̀ lágbèédá ni o ó gbé rẹ̀ lágbèédá ni kì í ṣe èmi nítorí pé ọlọ́run gbèjà mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run long story ni ọlọ́run gbèjà mi níbẹ̀ mi ò rí owó sinimá yẹn gbà mi ò rí owó fíìmù yẹn mi rí gbà di èní tí mo ń sọ yìí ṣùgbọ́n ọlọ́run gbèjà mi mo dúpẹ́. So látìgbà náà èmi ò dábàá à ń produce mọ́ o time tí mo tún wá fẹ́ produce mo kọ script yẹn mo ti ṣe gbogbo ẹ̀ tí mo ti print script ẹni tí ìbá tún bá mi gbé jáde tó tún fẹ́ bá mi gbé jáde tó ti fi mí lọ́kàn balẹ̀ lójijì ló kú Tenifab lórúkọ ẹ̀ Tenifab script ti wà nílé ọ̀dọ̀ ẹ̀ lọ́wọ́ lè ní eléni I'm an actor kí ẹ̀kọ́ story yín ipa tẹ́ bá fẹ́ kí Kọ́lá Ọláìyá ó kó tẹ́ bá ti pè mí sí màá kó pásítọ̀ lẹ fẹ́ kí n wá ṣe ni o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run màá ṣe adájọ́ lẹ fẹ́ kí n wá ṣe ni o pẹ̀lú àṣẹ Ọlọ́run màá ṣe ọ̀gá ọlọ́pàá ni o ó jẹ́ olóyè nílùú ó jẹ́ mo ṣe ń bá bọ̀ nìyẹn èmi ò produce mọ́ láti ìgbà náà nítorí pé lákọ̀ọ́kọ́ mo rí pé iṣẹ́ production iṣẹ́ hypertension ni ẹni tí ò bá ní ẹ̀mí gidi tí ò bá ní ẹ̀mí kó tó tu owó jọ kó tó rí ẹni tó bá ṣe then àwọn tí ó máa àwọn cast àwọn crew gbogbo wàhálà tó wà nídìí production kékeré kọ́ mo yin gbogbo ẹ̀yin tẹ́ ń produce mo gbé kudos fún yín bí àṣà ọ̀rẹ́ mi iṣẹ́ ni o iṣẹ́ lẹ̀ ń ṣe o àwa náà tí ẹ wá ń pè síbẹ̀ náà pẹ̀lú ọpọlọ tí Ọlọ́run fún wa àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àtúbọ̀ máa fún ẹ̀yin náà ní owó ìmọ̀ àti òye láti máa fi kọ script láti máa pè wá fún iṣẹ́. a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré orí ìtàgé tí wọ́n ti sọ̀rọ̀ nípa àwọn mákẹ́tà ní pé mákẹ́tà wọ́n gbówó àwọn lọ kódà gan ẹlòmíì gan fi yé wa ní pé níbi tí mákẹ́tà yìí níbi tí wọ́n wù àwọn ìwà kan dé wọ́n ní mákẹ́tà míì tí àwọn mọ́lé nígbà tí aáwọ̀ yìí ṣẹlẹ̀ bàbá kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀ àti mákẹ́tà yìí. òdodo ọ̀rọ̀ bí gbogbo báwọn èèyàn ṣe ń sọ yẹn náà ni èyí tó ṣẹlẹ̀ sí èmi náà torí nígbà yẹn a máa ta fíìmù fún mákẹ́tà ni àdéhùn àwà iye báyìí ni mo fẹ́ ra iye báyìí ni màá ra so ẹ wá níjọba yìí kẹ wá gba nínú owó yín níjọba yìí tó bá di bàbá yìí àásàn yòókù nǹkan so bó ṣe máa ń ṣẹlẹ̀ ńgbà náà nìyẹn ó wá di wípé mo wá bẹ̀rẹ̀ sí ní pààrà Ìdúmọ̀tà mo ń pààrà Ìdúmọ̀tà mákẹ́tà ò ní rí owó fún mi mo lè wà ní Ìdúmọ̀tà mo lè wà nínú ọjà wọn bẹ́ẹ̀ láti ọwọ́ ọ̀sán at least ó yẹ kán ti tajà títí tílẹ̀ máa fi ṣú tó máa fi palẹ̀ mọ́ nígbà tó bá máa dé ó lè ní òun ò rówó gbà lọ́wọ́ àwọn tí àwọn supply ní ọjà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí mi ò ní bo ní Ọlọ́run mọ́lẹ̀ ìyàwó mákẹ́tà yìí ìyàwó ẹ̀ kan ìyẹn náà ń ṣe òun náà ń ta fíìmù gbà náà ìyàwó ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ gbà òun ló máa ń fún mi lówó tí máa fi wọ mọ́tò kúrò láti Ìdúmọ̀tà padà sí ilé torí mò ń gbé ní abúlé Ìjẹ̀ṣà ńgbà náà Fádèyí ni kọ́kọ́ sí ti wa àwa kan tá a kóra wa jọ tá a jọ kóra wa gẹ́gẹ́ bí òṣèré so nígbà tó di pé tó bá di ní ìparí oṣù tó ń bọ̀ padà wá tó bá di pé bàbá yìí padà wá nǹkan kan the last one tí mo wá lọ gbẹ̀yìn mo dọ̀hún níjọ́ náà kò sí owó kankan lọ́wọ́ mi mọ́ gbogbo owó tó wà lọ́wọ́ mi ni mo ti fi wọ mọ́tò dé Ìdúmọ̀tà mo wà nínú ọ́fíìsì ẹ̀ lókè ó jáde lọ nígbà tó máa dé ilẹ̀ tí ń ṣú lọ láago 7 a ní long night ńgbà yẹn shorter day so aago 7 yẹn ilẹ̀ tí ń ṣú kò dẹ̀ tún síná ní eré Ìdúmọ̀tà yẹn gbà yẹn so dídé tó dé òun ò rówó gbà òun ò rí kinní kan mo dẹ̀ jókòó sínú ọ́fíìsì ẹ̀ ń bẹ̀ kò burú kó tilẹ̀kùn pé tó bá dẹ̀ dé láàárọ̀ ọ̀la tó bá dé
á ṣílẹ̀kùn mo sì wá ń bí màá ní sùúrù fún. That was the last day tí mo lọ sí ibẹ̀. Kìnìkan ìgbà wo kò sí nǹkan tí ó ṣe ọjà ẹ ebi wà tilẹ̀kùn ẹ láti ìta ni fi mí lẹ̀ síbí kò sí wàhálà kò séwu báde lọ́la tó bá ṣílẹ̀kùn wàá ti rówó gbàǹgbà yẹn. Ó ṣáà ṣe ó mọ̀ ó ṣe nígbò yá ó lọ ó tún lọ ó jáde lọ sí ojú títì. Mi mọ bó ṣe rí àbúrò mi kan Kùkùté gbogbo náà lẹ mọ̀ Samson Fọlárìn àbúrò ló jẹ́ fún mi. Mi mọ bó ṣe rí níta ní ojú títì bí Kùkùté ṣe dé nìyẹn. Ó ní bọ́dá mi ẹ jáde ẹ máa bọ̀ mi ìdá lóhùn. Ó tún bọ́dá mi bọ́dá Kọ́lá ẹ máa bọ̀ ẹ jáde. Kí ló dé ó fi nǹkan sẹ́nu ni. Ó ṣá persuade mi kí n ṣá jáde kí n máa bọ̀ kí n jẹ́ ká lọ. Omi bọ́ lójú mi wájú Ọlọ́run Olódùmarè omi bọ́ lójú mi pòròpòrò torí ti lọ sí aago 8 ńgbà náà ilẹ̀ ti ṣú òkùnkùn ti kùn bá jáde. Kùkùté ló sanwó mọ́tò wa láti Ìdúmọ̀tà Samson Fọlárìn ó sanwó mọ́tò wa láti Ìdúmọ̀tà dé Fádèyí. Ńgbà tá a dé Fádèyí ó fún mi lówó díẹ̀. Èmi wá rìn cross máa fi gba anú Mayon Barracks Army Barracks wà ní Mayon Barracks máa fi gba ẹsẹ̀ ní máa fi rìn máa fi jáde sí abúlé Ìjẹ̀ṣà nílé. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ìyàwó mi ò kú sí ilé ńgbà náà níjọ́ tí mò ń sọ yìí ó lọ sí Abẹ́òkúta. Tí mo dénú ilé báyìí mo bọ́ra mi sí hòhò báyìí ní hòhò mo wá bẹ̀rẹ̀ sí ní yí ńlẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní yíra ńlẹ̀ mo kàn ń yí ńlẹ̀ ní ìmàdúrà tí mo lè gbà mọ́ mo kàn ṣe Jehovah Jésù Kristi Michael mímọ́ Jehovah Jésù Kristi tí mo ń sun ẹkún gidi omi ẹkún gan-an ó wù ẹ̀mí. Ibẹ̀ ni oorun ti gbé mi lọ. Gbà tí màá fi jí aago 2 ti kọjá lóru mo jáde mo lọ ṣọ́ra mo sì gbàgbé nìyẹn. Kábíyèsí Olúwa Ọlọ́run Olódùmarè ẹlẹ́dàá ọ̀run àti ayé arínúróde olùmọ̀ràn ọkàn. Ọlọ́run ṣèdájọ́ fún mákẹ́tà yẹn. Ẹ jẹ́ ká gbàgbé tọ̀dọ̀ tiẹ̀. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo àwọn mákẹ́tà ti máa mọ ẹni tí mò ń sọ ètò bá ń wò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ òṣèré bíi tèmi báyìí tájọ wọ́n ti mọ mákẹ́tà yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá mi kópa nínú sinimá yẹn tí mi ò tí ì sanwó iṣẹ́ wọn fún wọn tí mo ní tí n bá ti gba owó yẹn màá sanwó fún wọn fún wọn lówó kálukú lówó mọ́tò nígbà náà lọ́hùn. Gbogbo wọn máa rántí báyìí tí wọ́n bá ti ń wo ohun tí à ń sọ yìí. Ọpẹ́ ní f'Olúwa. Láti ìgbà náà èmi ò produce mọ́ o. Ẹ ṣeun gan bàbá ṣé nǹkan tí mákẹ́tà yẹn ṣe ó pẹ̀lú nǹkan tó discourage yín àbí ẹ̀yin lẹ́kọ̀ọ́ pinnu pé ẹ fẹ́ ya eré mọ́. Lákọ̀ọ́kọ́ ohun tí mákẹ́tà yẹn ṣe ó discourage mi ó fún mi ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Lọ́nà kejì mò ń wò pé àti rí owó nítorí pé àwọn Yorùbá ní kò là kò ṣágbé mo ṣe wà kò là kò ṣágbé. Kábíyèsí Ọlọ́run kábíyèsí rẹ̀ Ọlọ́run kábíyèsí rẹ̀ Ọlọ́run. So kò sí owó tí mo fẹ́ fi produce ní ìdẹ̀ ní ẹni tí mo tún lè lọ ké pè pé mo fẹ́ ya fíìmù ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló so mọ́ ṣùgbọ́n ohun tó bẹ̀rẹ̀ ní mákẹ́tà yẹn tó ti discourage mi pé ṣé bá ṣe máa bá lọ ní tí mi fi produce mọ́ nìyẹn. Ẹ ṣeun gan bàbá látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò orí ìtàgé bàbá ǹjẹ́ ṣì ń rántí ìjọ tó dà pé inú yín bàjẹ́ jù tó yàtọ̀ sí àwọn nǹkan tí ẹ sọ yìí tó jẹ́ má lè gbàgbé. Tí inú mi bàjẹ́ jù. Bẹ́ẹ̀ ni sà. Kí Ọlọ́run Olódùmarè kó bá mi fi ọ̀run kẹ́ ìyá mi ìyàwó mi ìyá àwọn ọmọ mi ìyá Ṣeun Bánkẹ́ Ọláìyá.
àkọ́kọ́ ìbànújẹ́ ayérayé tó kọ́kọ́ bá mi ńgbà náà nìyẹn. Ọ̀rọ̀ ti fíìmù tí mi ò rówó ẹ̀gbà ò tiẹ̀ bà mí nínú jẹ́ ńgbà náà. Ní àsìkò tá à ń sọ yìí, mo ra ilẹ̀ kan sí plọ́ọ̀tì kan sí Ṣómólú Fọlágòrò road yẹn opposite Olú professional photo. Tí ẹ bá kúrò lábúlé Ìjẹ̀ṣà tó ń lọ sí tó gba Fọlágòrò tó ń lọ sí Ṣómólú opposite Olú professional photo. Ṣùgbọ́n nígbà tí sickness ìyàwó mi bẹ̀rẹ̀ nígbà náà, gbogbo tọ́rọ́kọ́bọ̀ tí mo ní ilé ìfowópamọ́sí gbogbo ẹ̀ fìdí jálẹ̀. Gbogbo ohun tí ó ṣe mo ní láti ta ilẹ̀ yẹn. Láti ìgbà náà mi ì tí ì ní àǹfààní àti ra ilẹ̀ míì mọ́ o di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. À ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àlàáfíà ń dé fún ìyá Ṣeun gbà náà. Ṣùgbọ́n ọ̀sán kan òru kan ọ̀dọ̀ Ọlọ́run láti wá. Bẹ́ẹ̀ni. Ọ̀dọ̀ ẹ̀ náà ni a máa padà sí ní kọ̀ọ̀kan. Ó jẹ́ àkọ́kọ́ ìbànújẹ́ ńlá tó bá mi. Ìbànújẹ́ ńlá kejì tó tún bá mi nítorí pé ńgbà tí ìyá Ṣeun dolóògbé ní 1999 mi ì fẹ́yàwó nítorí àwọn ọmọ mi tó kéré méjì àwọn tó jẹ́ kékeré méjì torí tiwọn mi ò fẹ́yàwó nítorí pé mi ì fẹ́ ìyàwó tí màá fẹ́ tó jẹ́ wípé ọkàn mi ò ní balẹ̀ ńgbà tí bá lọ síbi iṣẹ́ tí bá máa dé tí ó mọ̀ fi gbá gún àwọn ọmọ lórí nítorí ọjọ́ orí wọn kọ̀ọ̀kan. Àwa náà la fi gbogbo níwọ̀nyí ń ṣe eré tẹ̀ ń wò nínú sinimá lóríṣiríṣi tá à ń rí. Gbogbo experience wọ̀nyẹn kò jẹ́ tètè fẹ́yàwó títí àwọn méjì àwọn tí wọ́n dàgbà ti dàgbà di wọn ṣùgbọ́n àwọn méjì yẹn títí kálukú wọn náà fi di òmìnira. Ìgbà yẹn ni mo tó wá pàdé ìyàwó tí mo wá fẹ́. Mo wá fẹ́ ìyàwó ní year 2017 mo fẹ́ ìyàwó. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ìbànújẹ́ kejì nínú ọdún tá a wà yìí February 13 lòun náà jẹ́ pé Olúwa. Bàbá ẹ má sunkún mọ́. Bàbá ẹ má sunkún mọ́. Ẹ má bínú pé a tún dá yín padà sẹ́yìn. Ẹ má bínú sá. February 13 yẹn ó ṣẹlẹ̀ wípé láti year 2002 2022 mo lọ ṣe surgery ojú yìí ó ní cataract ńgbà náà mo lọ ṣe surgery yẹn. Ibẹ̀ ni surgeon ìyẹn doctor yẹn náà ti sọ fún mi pé kí n má pẹ́ láti wá ṣe ti ọwọ́ ọ̀tún yìí náà o nítorí pé ó ti ń fẹ́ affect ẹ̀. Ṣùgbọ́n nítorí ìdí kan àbí kejì gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe mọ̀ wípé finance owó kò jẹ́ kí n tètè lọ. But nígbà tó di àárín kan ní last year ìyẹn 2024 yẹn ni mo pe doctor wípé mo ti fẹ́ wá ṣe ojú yìí o. Wọ́n fún mi ní appointment mo lọ síbẹ̀. Nígbà tí wọ́n máa ṣe test mi wọ́n ní BP mi ó high ìyẹn ìfúnpá mi ó gòkè pé wọn ò lè ṣe surgery nígbà yẹn. Pé kí n lọ ṣètò bí ìfúnpá ṣe máa lọlẹ̀. Mo padà sílé mo bẹ̀rẹ̀ sí ní lo àwọn oògùn ìfúnpá. Nígbà tí oògùn tó lọlẹ̀ tó normal dáadáa mo tún pè wọ́n fún mi ní appointment mo wá lọ sọ́hùn. Nígbà mo lọ sọ́hùn wọ́n fi ṣe surgery ojú kejì náà. Tó bá dẹ̀ ṣe surgery bẹ́ẹ̀ yẹn wọ́n wá fún yàn ní 15 days kí wọ́n fi padà wá pẹ̀lú àwọn drugs oògùn tó máa fún yàn láti máa lo nǹkan kan pé 15 days kí wọ́n padà wá fún check up.
ìgbà tí 15 days yẹn wọ́n máa pé ó ṣẹlẹ̀ wípé ọjọ́ tí tó pé sí that was January 2nd ìyàwó mi lọ fún kíní akokoro ó lọ yọ eyín mo lọ so èmi lọ sí hospital mo lọ ṣe ojú yẹn wọ́n á fún mi ní another 15 days ṣé no mi lè lọ torí èmi náà ní màlẹ mo ní kàtá tí mi ò tiẹ̀ lè sọ̀rọ̀ nǹkan nígbà náà yes mi lè lọ ní January 2nd yẹn tó yẹ kí n lọ ṣùgbọ́n nígbà tó di wípé ìyàwó mi lọ ṣe eyín tiẹ̀ bí infection ṣe affect ojú nìyẹn gbogbo etí báyìí bẹ̀rẹ̀ sí ní wú díẹ̀ àṣàtò rush lọ sí hospital lọ ṣe test gbogbo àwọn oògùn tí wọ́n kọ fún wa nǹkan gbogbo aṣáárà gbogbo ẹ̀kọ̀ọ̀kan gbogbo àti bẹ̀rẹ̀ sí ní treat ẹ̀ ó di on the 17 January 17 yẹn lálẹ́ ìyàwó mi ló bá faint àrọ́ṣẹ̀ lọ sí hospital ní nǹkan bíi 12 lóru hospital yẹn ó lo ọjọ́ 4 lọ hospital yẹn wọ́n discharge ẹ̀ meanwhile ojú yẹn ti wú torí gbogbo etí báyìí ti wú mọ́ gbogbo ojú báyìí gbogbo ẹ̀ ojú yẹn tó wú yẹn gbogbo bí ìyá ẹ̀ tó wú yẹn ó ti wá ó wá tú ọyún àwọn ọyún dúdú ọyún bíi green kankan bẹ̀rẹ̀ sí ní tú wọ́n ṣáà lọ ń treat ẹ̀ wọ́n ń treat ẹ̀ nígbà tó di pé àlàáfíà ń dé mo pe dókítà tèmi náà wọ́n fún mi l'appointment mo lọ sí hospital mo lọ ṣe surgery ojú yìí so wọ́n tún fún mi ní another 15 days 15 days yẹn ló fall sí February 2nd February 13 ẹ má bínú ló fall sí February 13 so mo tètè kúrò nílé nítorí pé Ìlàsà area ni hospital yẹn wà èmi dẹ̀ ń gbé ní Ọ̀rẹ́yọ̀ ní Ìgbògbò so mo tètè máa ń kúrò nílé torí traffic àti máa dé hospital lọ́hùn torí láàrin 15 days yẹn mo tún ní ikọ́ àṣé ikọ́ yẹn ti tún lọ affect surgery tí wọ́n ṣe yẹn àti máa dé hospital mo ti ẹ̀bẹ̀rò lẹ̀ rẹpẹtẹ number 36 ni mo mú jọ́ náà nígbà tó di pé ó máa kàn mí ṣá ni doctor ní pé kíní tí wọ́n gé nínú ojú yẹn o tó ti di cataract ó ti di cataract nígbà tó gé nínú ẹ̀ o pé kò jiná wá ní lọ jókòó ní reception mo lọ jókòó gbà tó dáhùn èèyàn lóhùn tán wọ́n mú mi wọnú tíátà lọ again wọ́n tún lè lọ ṣe surgery ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin èèyàn mi gbàdúrà surgery ojú fún ọ̀tá mi nítorí pé machine yẹn ìkíní yẹn máa wọnú ẹyin ojú yẹn wọn ò lè fúnyàn ní abẹ́rẹ́ pé kéèyàn fi sùn no torí wọ́n máa sọ fún ẹ pé yí sọ́tún yí sósì yí sókè yí sílẹ̀ tí ìkíní yẹn máa fi wọnú ẹyin ojú black yẹn tó máa gé ìkíní tó fẹ́ gé bẹ́ẹ̀ so nígbà tó máa parí iṣẹ́ ṣá ó ti lọ bí aago 5 rọ̀lẹ́ tí mo máa kúrò bẹ́ẹ̀ tí mo máa jáde nínú hospital yẹn báyìí bí kọ́ọ̀lù landlord mi ó ṣe wọlé nìyẹn pé mo ní wọ́n ṣẹ̀ṣẹ̀ dá mi lóhùn ni o mo ti fẹ́ máa bọ̀ nílé láti wá mo ti fẹ́ lọ wọ mọ́tò láti tó bá jẹ́ bẹ́ẹ̀ kí n máa lọ sílé straight ó ní ìyá àjẹ̀bú máa ti tún faint kankan ó faint kẹ̀ ok mo ṣe pé ọmọ mi kọ́ nìyẹn ìyẹn ní ọ̀kadà tó fi ń ṣiṣẹ́ kíní sẹ̀mẹ́ǹtì ẹ̀ tó mo pè yẹn kíákíá wọ́n ti pe àwọn àbúrò ìyàwó mi náà ní gbogbo wọ́n ti dé kọ̀ọ̀kan so by the time tèmi máa fi dé abẹ́ bíríìjì Ìlàsà tí máa fi rí mọ́tò dé Òṣòdì torí mo fẹ́ lọ́wọ́ BRT tó ń lọ sí Kòòdú tí máa fi kọ́ọ̀lù sáà ń wọlé
tí àwọn àbúrò ìyàwó mi tí wọ́n tó ṣà ń pè torí gbogbo àyọmọ àti di family wọn mọ́ mo ti dé nǹkan kan nígbà mo dé tí mo fẹ́ lọ wọ BRT náà sọ fún mi pé kí n máa lọ sílé straight pé àwọn ti gbé ìyá Ìjẹ̀bú ti wà ní hospital ń bẹ̀ o ó dẹ̀ ti ń respond sí treatment o ara ò fún mi ìfura títí mo délé mo ṣe jọ́ kejì dẹ̀ náà lèyìn máa tún padà lọ sí hospital yẹn tó máa lọ tú kíní yẹn kúrò lójú ìdájí jọ́ kejì mo tún lọ sọ́hùn ìdájí jọ́ kejì yẹn tí mo lọ sí hospital tí mo lọ tú ojú yẹn gbà tí máa tún kúrò bí wọ́n ṣe tún ń pè mí nìyẹn pé ókè o wọ́n ti ń gbé ìyàwó mi lọ sí Abẹ́òkúta lọ́dọ̀ àbúrò ẹ̀ kan ẹni tí wọ́n bí le dókítà nìyẹn náà ní hospital kan ní Abẹ́òkúta mo dẹ̀ mọ̀ wọ́n níwájú Ọlọ́run Olódùmarè ọkàn mi balẹ̀ mo ní àwọn wà ní safe hand so bí mi ṣe padà sílé nìyẹn ọlọ́rọ̀ àbẹ̀tí dídì àṣé wọ́n lọ sin òkú ìyàwó mi ni. gbogbo ìgbà tẹ́yìn fi ń bọ̀ ní àná wọ́n ti dolóògbé gbogbo ìgbà yẹn. ó ti dolóògbé tèmi ò mọ̀ so wọ́n lọ sí ní ọjọ́ kejì yẹn tèmi tún lọ tú ní ojú yẹn so wọ́n ṣá àìdí kìíní yẹn fún mi gbogbo wọn ṣá ń pè àwọn ọmọ mi tó wá lọ́dọ̀ mi gbogbo náà wọ́n mọ̀ ń pa ẹ̀ ọmọ mi kan ọkùnrin tí mo ní pẹ̀lú ọ̀kadà ẹ̀ òun bá wọn lọ sí ìlú ibi tó lọ sí òun padà gbà tó padà dé then dọ́tà mi kan òun ti sábẹ́ gbogbo wọn náà ti wà lọ́dọ̀ mi ó bọ́ sí àsìkò kan tí àwọn ọmọ wọn ní kí ni wọ́n ti máa ń pè holiday short holiday wọn ní 2 weeks báyìí wọ́n ní so gbogbo wọn ti wà lọ́dọ̀ mi wọn ò jẹ́ kí n mọ kankan gbà tí wọ́n ti sọ pé wọ́n ti gbé lọ sí Abẹ́òkúta lọ́dọ̀ àbúrò ẹ̀ tọkàn mi balẹ̀ so àwọn àbúrò wọn máa ń pè mí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ báwo lójú yẹn o báwo ni o ẹ má torí pé èèyàn ò gbọ́dọ̀ ké èèyàn ò gbọ́dọ̀ sunkún omi ò gbọ́dọ̀ jáde láti ibẹ̀ lórí sọ́jú yẹn omi ò gbọ́dọ̀ jáde láti ibẹ̀ nǹkan gbogbo lóríṣiríṣi èèyàn ò gbọ́dọ̀ gbé nǹkan tó wúwo so wọ́n sàrà ẹ fọkàn balẹ̀ o nǹkan kan wà kí n má sọ̀rọ̀ lọ jìnnà nígbà tó di mo wá ń sọ fáwọn àbúrò wọn pé ẹ dákun ẹ bá fẹ́ lọ sábẹ́òkúta ẹ jẹ́ kí n mọ̀ o kájọ lọ o kí n lọ wo àlàáfíà o nígbà tó di Sunday kan mo rò pé ọjọ́ kejìlá àbí nǹkan Sunday mo kọ̀ pé ìkànnì àwọn àbúrò wọn ni ẹ wá ẹ fún mi ní àdírẹ́sì hospital yẹn ní Abẹ́òkúta àdírẹ́sì ibi tó wà yẹn máa fúnra mi lọ àwọn transfer àwọn text address yẹn sí mi mọ̀ bí wọ́n ṣe connection pẹ̀lú Prince Jídé Kòsọ́kọ́ Prince Jídé Kòsọ́kọ́ wọ́n ń ya iṣẹ́ kan ní Ìjẹ̀bú Òde ńgbà náà mo nírò tí mo fẹ́ ṣe ń bẹ̀ tẹ́lẹ̀ náà ṣùgbọ́n iṣẹ́ ò tí ì kàn mí then àwọn ti gbọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ bí wọ́n ṣe connect pẹ̀lú wọn nìyẹn bí Prince Jídé Kòsọ́kọ́ ṣe pè mí jọ́ kejì tó jẹ́ ọjọ́ Monday pé mo níṣẹ́ pẹ̀lú àwọn ní Tuesday ọ̀la o kó máa bọ̀ o kí n dẹ́ máa dá wá o kí n mú àbúrò mi kí n mú ọmọ mi yẹn dání o ìyẹn Bíọ́lá kó tẹ̀lé mi wá ní o kó support mi wá ní nǹkan kan. ní kúkúrú mo ṣàdé Ìjẹ̀bú Òde inú mi tiẹ̀ dùn màá tiẹ̀ rí owó tí màá tún fi lọ sí Abẹ́òkúta good mo dé Ìjẹ̀bú Òde gbogbo wọn ẹlòmíà fẹ́ mi báyìí mi tètè fúra wọn ti tún ṣera kò wọn jẹ́ tètè gbọ́ nígbà tó di pé ó tó time kan àwọn síìn méjì tó jẹ́ kókó nínú iṣẹ́ tọ̀dọ̀ tèmi wọ́n sáré yà àwọn síìn yòókù tó jẹ́ ibi tó jẹ́ bíi crowd wọ́n níyẹn ó dọ̀là kankan bàtà sáde hòtẹ́ẹ̀lì ẹ wo ẹ má jẹ́ kí n fa gbogbo ọ̀rọ̀ yẹn gùn mọ́ wọ́n fún mi ní mo wà ní yàrá sùn ó di àárọ̀ ọjọ́ kejì ní hòtẹ́ẹ̀lì yẹn ọjọ́ kejì yẹn bọ́ sí ọjọ́ Wednesday ó jẹ́ ọjọ́ 14 tí ìyàwó mi ti wọlẹ̀. lọ́sẹ̀ wá sọ fún yín. bẹ́ẹ̀ ni bí bọ́ ṣe wọnú yàrá wá bá mi nìyẹn ní nǹkan bí aago 7 mo ti wà nínú pyjamas ṣé location ti yá ní nǹkan kan mi tí ìwẹ̀ mi ti àìsà jókòó dáadáa ní kúkúrú Jídé Kòsọ́kọ́ wọlé Délé Òdùlé wọlé Pápá Lolo wọlé Yínká Quadri gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n ṣà ń wọlé àwọn àgbààgbà òṣèré wọ́n wọ yàrá bí wọ́n ṣe túfọ̀ fún mi nìyẹn ó jẹ́ ọjọ́ 14 tíyàwó mi ti wọlẹ̀. after 14 days. bẹ́ẹ̀ ni 14 days.
Bàbá. Ilé pọ̀ díẹ̀ o. Ọlọ́run jọ̀ọ́ kó bá dẹlẹ̀ fún wọn. Ẹ ní rúkú ọmọ lágbára Ọlọ́run. àmín ọ̀dọ̀ Ọlọ́run la ti wá Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. ọ̀dọ̀ ẹ̀ náà ni gbogbo wa máa padà sí. Tẹ́lẹ̀ mo mọ̀ o ṣùgbọ́n nígbà yín láti gbà yẹn láti ọjọ́ yẹn ni wọ́n á gbà pé anytime ikú lè dé bá anybody Ọlọ́run ò fi ọjọ́ orí tò. Bẹ́ẹ̀ni. Ọlọ́run kò fi ọjọ́ orí tò ikú anytime tó bá dé bá oníkálukú ṣùgbọ́n ká ṣáà máa ṣe dáadáa. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ká máa ṣe dáadáa kí ikú ká iṣẹ́ rẹ̀ mọ́ wa lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Bàbá, ẹ má sunkún mọ́, ẹ má sunkún mọ́. Lágbára Ọlọ́run ọba, Ọlọ́run á bá a dùn yín nú sà. Ẹ pẹ̀lẹ́ sà. Bàbá, ṣé ìyàwó yín tí wọ́n dolóògbé yìí, ǹjẹ́ ṣé wọ́n ṣàbíamọ fún yín kó tó di pé wọ́n lọ? Ó ṣàbíamọ ṣùgbọ́n kì í ṣe pé ó ṣàbíamọ fún mi. Ọmọ ló jẹ́ fún mi. Nítorí pé kí n tó fẹ́ èmi kan ti decide wípé mi ì fẹ́ obìnrin tí ó máa tún ní òun fẹ́ bímọ mọ́. Mi ì lọ́mọ kankan bímọ. Obìnrin tó jẹ́ pé bóyá widow tó jẹ́ pé ọkọ tiẹ̀ náà kú tó ti ní experience ilé ọkọ ni mò ń wá ni Ọlọ́run dẹ̀ gbé mi pẹ̀lú ẹ̀ pàdé. Ó dẹ̀ tún jẹ́ onígbàgbọ́. In fact pastor tó ní inú ìjọ wọn tó kì í ṣe pastor tí ó ń ṣe kíní but ó máa ń. On minister. Home minister. Yes. So. Ẹ ṣeun gan bàbá. A ti ń sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan, ẹ ti bá a sọ àwọn nǹkan tó jẹ́ bí ìdojúkọ àwọn tó yẹ pé ìjọ tí inú yín bàjẹ́. Bàbá, kò sí bí èèyàn ṣe máa wà torí bí àwọn Yorùbá ṣe sọ wọ́n fi yé wa pé wọ́n ní tibitire lọ́lọ́run dálé ayé. Ibẹ̀ sí ìjọ tí inú èèyàn máa bàjẹ́ títí tí kò ní sí ìjọ tí inú èèyàn dùn jù. Bàbá, ìjọ ò nínú yín dùn jù látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí gangan. Àti pé kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn? Tínú mi dùn jù. Ẹ wò ẹ má jẹ́ n tàn yín. Mi ì lè sọ pé jọ́ báyìí nínú mi dùn jù ṣùgbọ́n inú mi máa ń dùn nítorí pé mò ń ṣe iṣẹ́ yìí. Inú mi ń dùn ni pé mò ń ṣe iṣẹ́ tíátà, iṣẹ́ tí ó wá látọkàn mi láti ṣe. Mi ì kọ́lé o. Ẹnìkan tó tiẹ̀ tún fún mi ní mo ti lo mọ́tò sẹ́yìn o. Kó tó di pé mi ì náǹfààní àti ra mọ́tò mọ́ ṣùgbọ́n ó dé àárín kan prophet kan fún mi ní mọ́tò kan ṣùgbọ́n Ọlọ́run ti fẹ́ mọ́tò ọ̀hún ṣé ẹ mọ̀ kì í ṣe pé mò ń tú àṣírí ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ sí mi ni mò ń sọ síta ẹ̀. A gbé mọ́tò kúrò ní church lọ́dọ̀ wọn àpèdélé ìgbà yẹn la tó detect wípé ní port tí wọ́n ti lọ ra mọ́tò yẹn torí tòkunbọ̀ ni tó ti lọ ra mọ́tò yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ti jí yọ kúrò lára mọ́tò yẹn. Àkọ́kọ́ ẹ rí catalyst ìyẹn agbẹ̀dú Volvo ni Volvo S80 car wọ́n dẹ̀ ní òun lówó wọ́n jù nínú àwọn Volvo cars. Catalyst ẹ̀ yẹn ní ìgbà náà lọ́hùn wọ́n ní 175,000 ni wọ́n ń tà àti ẹ̀dẹ̀ wá rí original ẹ̀. Lẹ́yìn yẹn ẹ rí extra tire wọ́n ti yọ lọ spare tire wọ́n ti yọ lọ jáàkì wheel spanner then àwọn kíní gíláàsì ilẹ̀kùn gbogbo ẹ̀ ti rust. Àṣẹ nínú táǹkì epo gan gbogbo gadgets tó wà nínú táǹkì yẹn ó ti rust torí ó ti pẹ́ nílẹ̀ ní pọ́ọ̀tì ń bẹ̀. Ó fún wọn ní àǹfààní láti yọ catalyst yẹn tó wá fi kíní join ẹ̀. Kíní kan wà foil ni wọ́n ṣe bíi pipe òun náà fi join ẹ̀ ní kíní téèyàn ò fi tètè fura wá mu epo. Ẹ wo inú mi dùn jọ yẹn tí prophet Olúalọ gbé mọ́tò yẹn fún mi. Mi ì tí ì lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí pé mi ì tí ì rí mọ́tò yẹn lò dìsín. Mo fi Olúwa Ọlọ́run Olódùmarè mo fi ṣèbúra nítorí pé ìnáwó kan léni ìnáwó kan lọ́la ilé mẹkáníìkì léni ilé panabita lọ́la ilé ìrìwáyà tó lè là ń ṣe. Nígbà owó tí mo ti ná lé lórí ó ti fẹ́ẹ̀ tó 2 million. Owó iṣẹ́ tí mò ń ṣe àtowó táwọn èèyàn ń fún mi tí bó tó yẹ kí n máa fi jẹun ti ná lé lórí. Ohun tó wá kù báyìí torí mi ì tí ì rí lò náà dì sí. Kì í ṣe pé mò ń tú àṣírí ara mi ṣùgbọ́n ọ̀rọ̀ ló kọ̀rọ̀ o. Bẹ́ẹ̀ni. Kọ́lá láyà ní ìmọ̀lẹ̀ tó máa ṣú mi báyìí. Ohun tó kù báyìí
tí a bá tiẹ̀ tí ì ṣe kátà tá a bá tiẹ̀ tí ì rí catalyst yẹn rà ẹ rí fuel gauge yẹn kò ṣiṣẹ́ kí ni gadget inú fuel tank a ti change oríṣiríṣi lẹ́ẹ̀mejì tá a ti rà ohun tó ná mi lówó gan nìyẹn so wọ́n á ní fuel gauge yẹn kó tó lè ṣiṣẹ́ báyìí o a máa fill epo táǹkì yẹn o ìyẹn dẹ̀ máa gba bíi 50 litres àbí nǹkan so tó bá ìyẹn ló máa fi trace wàhálà tó ń ṣe torí kíní gauge yẹn náà kíní àti rà míì ẹ wo gbogbo yẹn ṣá agbára Ọlọ́run bá ṣe ìyanu à ń ṣe ó wà nílẹ̀ ńbẹ̀ so ní pé inú dídùn o ojoojúmọ́ nínú mi ń dùn o torí pé mo wà láàyè pé Ọlọ́run sì dá mi sí mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ tó wù mí ṣe nínú ẹ̀mí mi mo sì ń ṣe àwọn tó sì ń pè mí fúnṣẹ́ sí nǹkan sí méjì mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí wọn kọ́lọ́run máa fún kálukú wọn ní oore ọ̀fẹ́ àǹfààní àti owó láti máa fi produce kó tún máa rántí èmi náà láti máa pè mí fúnṣẹ́ èmi ò produce ṣùgbọ́n o mi ìmọ̀lẹ̀ tó máa mọ́ lọ́la o bẹ́ẹ̀ni ìyanu Ọlọ́run lè ṣẹlẹ̀ anytime. ẹ ṣeun gan bàbá nígbà tí mọ́tò wà ní port tí catalyst tí fuel pump tí shock absorber tí gbogbo nǹkan ti lọ bàbá yín ọ̀nà kì í ṣe mọ́tò mọ́. ó ní bí wọ́n ṣe jọyìn ju gbogbo ẹ̀ tá a fi rí gbé kúrò ńbẹ̀ tá a fi gbedele. wọ́n dẹ̀ sanwó mọ́tò kúrò ní port lọ́wọ́ yín àbí wọ́n bùn ẹni tí wọ́n fún yín yẹn kó tó rí pé àwọn náà fún yín ni. ìyẹn yé prophet tó gbé fún mi torí ní chọ́ọ̀chì ẹ̀ ni wọ́n gbé lọ chọ́ọ̀chì ẹ̀ láti lọ gbà. lẹ ti lọ gbà á bẹ́ẹ̀ ni. tó yẹ pé tẹ̀dẹ̀ fi kúrò ńbẹ̀. tá a fi kúrò ńbẹ̀ ẹ mọ̀ pé nǹkan yẹn ṣẹlẹ̀. a kàn fi lè epo lọ́nà a fi lè táǹkì lọ́nà epo 20,000 lára ńgbà náà mò ń sọ̀rọ̀ 2013 o I mean 2023 2023. mọ́tò tá à ń sọ ó dẹ̀ ṣì wà lọ́wọ́ yín. ó wà ńbẹ̀ níta gbèsè. ẹ ṣeun gan bàbá ẹ ti sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n ó máa wù mí torí tí àwọn èèyàn bá wo nǹkan tí à ń ṣe yìí torí àwọn èèyàn wa a máa farabalẹ̀ wo àwọn nǹkan kan àgàgà tó bá ti jọmọ́ bí àwọn ìtàn àwọn eléré orí ìtàgé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ sí ó máa ń jẹ́ nǹkan tó pé àwa náà ṣe ń jáde káàkiri nígbà tí ẹ máa kọ́kọ́ bá wa sọ̀rọ̀ ẹ sọ kankan nípa ti ìyàwó yín àkọ́kọ́ tó jẹ́ ti màmá Ṣeun. bẹ́ẹ̀ni. bàbá nígbà tẹ máa sọ ẹ kò sọ briefly ṣùgbọ́n máa kàn fẹ́ ká sọ̀rọ̀ nípa ìdí ẹ̀ ń pé kí ló ṣe màmá gangan. ṣé wọ́n ṣàìsàn ni. wọ́n ṣàìsàn ni ìyá Ṣeun ṣàìsàn ni ìjú la kọ́kọ́ ń pè. fibroid la kọ́kọ́ ń pè ó bẹ̀rẹ̀ sí ní rù ó ń gbẹ kọ̀ọ̀kan gbà náà wàá di pé ní kúkúrú ṣá after gbogbo ìnáwó lọ́tún lọ́sì wọ́n ṣáà ní ibì kan ní Abẹ́òkúta torí pé ọmọ Abẹ́òkúta ni ọmọ Aké agboolé Adẹ́rùpọ̀kọ̀ ní Aké Abẹ́òkúta ọmọ ọbẹ̀ ni mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tí wọ́n mọ̀ àti àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ adilé Adẹ́rùpọ̀kọ̀ wọn àti máa rántí àwọn ọmọ wọn so wọ́n ṣáà gbé lọ sí Abẹ́òkúta wọ́n bá wa ṣe kìíní yẹn àwọn oníṣègùn tí wọ́n ṣàṣe wọ́n ṣiṣẹ́ yẹn àtúpẹ́ gbogbo bẹ́ẹ̀ ni mo ní owó ti run ti talẹ̀ tó wọ́n ṣàṣe ọlálàáfíà láì mọ̀ pé ẹ̀dẹ́ ni kábíyèsí rẹ̀ Olódùmarè ọba tí ò ṣe é pè lẹ́jọ́ bẹ́ẹ̀ni kábíyèsí ó padà wálé sẹ́kọ̀ọ́ ó tún ní ó lò bí ọ̀sẹ̀ méjì ó tún padà sí Abẹ́òkúta ń bẹ̀ láti lọ tún gba ìwòsàn sí just bí hospital náà ni tó máa ní kéèyàn wá òun ló tẹ ibẹ̀ ló dákẹ́ sí Abẹ́òkúta bẹ́ẹ̀ náà ni lásìn sí so meanwhile òun nígbà tí mo fẹ́ ní Ṣùlọ́kà náà ni òun ò ṣe tíátà mo dá lókòwò ni torí màmá wọn láyé ìgbà yẹn kí ni wọ́n ti máa ń pè wọ́n igbákejì ìyálọ́jà Òyìnbó ni màmá wọn gbà náà foodstuff bí ráìsì tútù ẹ̀wà tútù nǹkan gàrí nǹkan ni wọ́n ń tà okòwò tèmi náà dá nìyẹn
tóun ń ṣòwò tèmi bá lọ location tèmi nǹkan kan tí bá dé òun ń tọ́jú àwọn ọmọ ńlé kábíyèsí Olódùmarè Olúwa ṣeun. ẹ ṣeun gan bàbá ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bí ẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yín bàbá ṣùgbọ́n nígbà tí ẹ ti wá ṣàlàyé àwọn nǹkan yìí sìn bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà nílé tí a bá tiẹ̀ ríyàn àwọn èèyàn tí wọ́n fẹ́ ràn yín lọ́wọ́ kí lẹ fẹ́ kí àwọn ènìyàn ṣe fún yín gangan bàbá ṣùgbọ́n kó tó dín pé a sọ̀rọ̀ ńbẹ̀ gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ tó dàbí pé ó mú tí ìyàwó àkọ́kọ́ àti kejì tí wọ́n fi dolóògbé bàbá ṣé ẹ ever rò pé àti ibi iṣẹ́ tí ẹ ń ṣe nìkan ti wá àbí ẹ ever rò bẹ́ẹ̀ bàbá ẹ má bínú pé mo béèrè yìí mo ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà sọ̀rọ̀ wọ́n máa ń sọ nǹkan kan majority inú wọn máa ń sọ pé iṣẹ́ yìí níbẹ̀ ni ọmọ ti ṣaláìsí iṣẹ́ yìí ni ọkọ ti ṣaláìsí iṣẹ́ yìí ẹ mọ̀ wọ́n máa ń sọ tó pé ó máa ń sábà correspond kódà gan mo ti béèrè lọ́wọ́ wọn pé àbí a ní nǹkan kan tó dàbí pé ó ń gbẹ̀mí nínú iṣẹ́ tíátà tó yẹ pé tó bá ti gbẹ̀mí kí ìwọ tó ń ṣe tíátà kó lè pẹ́ kó lè jèrè tíátà wọ́n máa fi nǹkan kan ṣé nǹkan bẹ́ẹ̀ ṣó wà bẹ́ẹ̀ àbí bí Ọlọ́run ṣe kọ ìrìn àjò oníkálukú bẹ́ẹ̀ nìyẹn ṣe ń tọ̀. ẹ ṣeun fún ìbéèrè yìí olóòtú. Yes sir. ìgbàgbọ́ tèmi bẹ́ẹ̀ni ni wípé ẹnìkan ò lè ṣe mí ní ibi irú nǹkan bẹ́ẹ̀ yẹn. àsìkò oníkálukú láyé yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni tẹ bá rántí mo sọ lẹ́ẹ̀kan wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo mọ̀ o ṣùgbọ́n gbà tí ó di pé ìyàwó mi kejì wá jẹ́ pé Ọlọ́run ni mo bẹ̀rù Ọlọ́run million billion trillion 100 billion for long times mo bẹ̀rù Ọlọ́run ṣùgbọ́n mi ò bẹ̀rù ikú mọ́. nítorí kíni nítorí pé mo gbà wípé àsìkò oníkálukú kò ní kọjá ẹ̀. bẹ́ẹ̀ni. kò sí mistake nínú iṣẹ́ Ọlọ́run. bẹ́ẹ̀ni. àyàn ikú bákan náà wíwáyé wa àyàn bákan náà ẹni tásìkò ẹ bá ti tó máa ń sọ gbogbo wa ó dàbí ìgbà tá a bá wà nínú mọ́tò ni èrò inú mọ́tò kálukú ti dé bus stop tiẹ̀ bá àjọmọdé ni á bọ́lẹ̀ bá àjàgbàlagbà á bọ́lẹ̀ a ti jókòó níbi tí wọ́n ti ń sọmọ lórúkọ rí tó gbọ́mọ dání tó ń sọ lórúkọ tọmọ ti ń kéwèé ẹ̀wẹ́ tẹ́lẹ̀ kan tó rí pé wọ́n ń sọ lórúkọ tó dẹ̀ máa dáàrin kan tó dẹ̀ wojú ọmọ tó rí pé ọmọ ọjọ́ kẹjọ ọmọ tí wọ́n ń sọ lórúkọ òkú ẹ̀ ní wọ́n máa gbé wọlé. ó jẹ́ òun àníṣe jẹ níjọ́ kó mọ náà. a ti rí irú ẹ̀ rí so a ti rí ọmọ tó yẹ pé ó máa jáde primary school kó fẹ́ bẹ̀rẹ̀ secondary school àbí nǹkan kó rí bó ṣe rí ẹlòmíín parí university a ti rí graduate tó jẹ́ pé a ti rí ọba aláyé tó jẹ́ pé ó ń ṣe speech fún àwọn àgùnbánirọ̀ ní dárúkọ lẹ́gbàá ẹ̀wọ̀n tó bá mọ̀ wọ́n ti mọ̀ ọba tí mò ń sọ yìí owó bóyá ọba àjẹta àbí ọjà àjẹjẹni ló máa jẹ́ àìsàn ò ṣe nǹkan kò ṣe tó ń ṣe speech lọ́wọ́ fún àwọn àgùnbánirọ̀ ní field tó dẹ̀ lọ bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi àbúrò mi tí mo sọ wípé ó fẹ́ sponsor mi fún iṣẹ́ tí mo kọ script ẹ̀ tí mo title ẹ̀ ní dúró dolúwa wait on the Lord ìyẹn Tenifab kò ṣá síìkì bí kò ṣàìsàn anyway ẹ wo àwọn story gbogbo wọ̀nyẹn so àárọ̀ kùtùkùtù wọ́n ní ó jáde tẹ̀ lọ bá àwọn tó ṣe fìjìláńtì àdúgbò níjọ́ ni ó bọ́ sásìkò tí òtútù mú tẹ bá ti ṣe láràárọ̀ báyìí wá máa gba nǹkan tẹ máa fi mára jígírí lé gbọ́n ara nù nínú òtútù o wọ́n ló dẹ̀ padà wọnú ilé lọ ọmọ ẹ̀kan ọmọbìnrin ìyẹn ó wà ní ju àyíngbà náà but wọ́n wà holidays ó wà lé máyà méjì lèmi ti máa ń pe ọmọ yẹn nígbà náà mi kò jẹ́ rántí orúkọ ẹ̀ torí pé bí bàbá ẹ̀ bá ń jẹun lọ́wọ́ tó máa ń jẹun ni bí Tenifab ṣe tún fẹ́ gòkè lọ bí ọmọ yẹn ṣe ṣàlàyé fẹ́ gòkè lọ sí sitting room lókè ó fẹ́ lọ mú nǹkan kó máa gbà ó ti múra ọ́fíìsì ó kù step mẹ́ta kó dókè báyìí náà ó lè yé ọmọ yẹn ní òun tí ọmọ yẹn dẹ̀ wà lẹ́yìn ẹ̀ ló ní pé dájì kí ló ṣẹlẹ̀ ó ṣe rọ́ọ̀ṣẹ̀ wọnú sitting room yẹn ó jókòó kí ọmọ yẹn máa fi pe àbúrò Tenifab Bẹ́ṣì
ẹ má bínú pé mo dárúkọ yín Mm. torí láti ìgbà náà èmi pẹ̀lú Bẹ́ṣì náà ẹ wò here and there so kí Bẹ́ṣì tó dọ́dọ̀ wọn wọ́n gbé dé hospital wọ́n gbé Tenifab dé hospital BID ní ọkọ̀ fún wọn brought in dead Mm. so ìyẹn tún kọ́ Mm. àti rí ẹni tó jẹ́ pé ó máa jáde ńlá tó ń jáde lọ bí iṣẹ́ àbí ó fẹ́ lọ́wọ́ mọ́tò tó máa fẹsẹ̀ kọ́ para so Ọlọ́run ò fọjọ́ orí tó o so gẹ́gẹ́ bí ìbéèrè yín bẹ́ẹ̀ni èmi ò gbà wípé bóyá nínú industry wa ẹnìkan ń ṣe ẹnìkan o èmi ò gbà wọn ìwọ lè rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n èmi ò gbà nítorí pé mo bọ́ Ọlọ́run dúró mo gba Ọlọ́run gbọ́ pé ẹnìkan ò lè ṣe ẹnìkan láì jẹ́ pé àkọsílẹ̀ rẹ̀ àsìkò. ẹ ṣeun gan bàbá ìbéèrè tí màá béèrè kò ju méjì lọ tá máa fi parí àwọn nǹkan tí à ń ṣe ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́kọ́ béèrè ni pé kí Ọlọ́run kó bá dẹlẹ̀ fún Chief Kànràn tó ṣaláìsí tó dolóògbé lẹ́nujọ́ mẹ́ta a wá rí àgbà òṣèré kan tó jáde tó sọ pé bí wọ́n ṣe ṣe ìsìnkú Chief Kànràn kò sí eléré orí ìtàgé kankan tó lọ síbẹ̀ ìgbà tí mo gbọ́ nǹkan yẹn mi ì fẹ́ dárúkọ ẹni tó sọ ṣùgbọ́n ó ṣeéṣe kí ẹ ti bá pàdé mo wá fẹ́ béèrè pé bàbá ṣé tí èèyàn ò bá sí nínú ẹgbẹ́ àbí tó wà nínú ẹgbẹ́ tó darapọ̀ mọ́ tí ò rílì fẹsẹ̀ méjèèjì dúró níbẹ̀ ṣé ẹni yẹn bó tiẹ̀ jẹ́ àgbà orí ìtàgé àbí ọmọ kékeré onítàgé ṣé tí ẹni yẹn bá ní ìṣòro ṣé àwọn ẹgbẹ́ orí ìtàgé tó jẹ́ ẹgbẹ́ ẹ̀ torí pé ẹni yẹn ò sí nínú ẹgbẹ́ ṣé wọn ò lè ràn án lọ́wọ́ ni torí mostly mo ti rí pé àwọn èèyàn tó yẹ pé tó ń ṣeré orí ìtàgé tó bá wà nínú ẹgbẹ́ tó wà ń bẹ̀ tó ń ṣojúṣe support tó máa ń fúnrú ẹni bẹ́ẹ̀ ó máa ń yàtọ̀ sí èèyàn tó yẹ pé bóyá ó kàn decide ni pé tẹ bá níṣẹ́ kẹ́ pè mí tí bá níṣẹ́ kí n pè yín but mi ì lẹ́tọ̀ọ́ láti wà nínú ẹgbẹ́ torí kò ń ṣe gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ sí láti sọ pé kó wà nínú association ìdí tí mo ṣe béèrè ìbéèrè yẹn nìyẹn sà. ẹ ṣe ohun ìbéèrè yìí kí Olúwa Ọlọ́run Olódùmarè kó bá dẹlẹ̀ fún Ṣẹ́gun Kẹ́hìndé àmì àṣẹ Ọlọ́run pè ní Kànràn àmì àṣẹ. ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ tẹ́ béèrè yìí ọ̀rọ̀ ńlá ni o ní gbogbo iṣẹ́ pátápátá gbogbo industry pátápátá ni wọ́n máa ń ní ẹgbẹ́ tí ẹni tí ò bá bá wọn ṣẹgbẹ́ tó bá ń ṣe irú iṣẹ́ yẹn bẹ́ẹ̀ni onírú àti àwọn tó wà nínú ẹgbẹ́ máa kọ sí àwọn tí wọ́n bá jẹ́ tiẹ̀ bí àwọn ọ̀rẹ́ ẹ̀ àbí ẹbí ẹnìkan náà máa wà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ń ṣe ẹgbẹ́ gẹ́gẹ́ bí ohun tẹ́ ẹ béèrè tẹ́yẹ náà dẹ̀ sọ ó di dandan bí ẹni tí ń bá ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ ẹgbẹ́ á ti gbọ́ kíákíá àwọn tó máa gbé ìgbésẹ̀ wọ́n á ti gbé ìgbésẹ̀ wọ́n á ti ṣètò ohun tó máa ṣe lórí ẹ̀ so kéèyàn wà nínú ẹgbẹ́ ó ṣe kókó ẹgbẹ́ yòówù ni o ní sọ pé nínú theatre industry nìkan irú ẹgbẹ́ yòówù tí irú iṣẹ́ yòówù tí wọ́n bá ń ṣe ẹgbẹ́ tí wọ́n bá dálẹ̀ fún irú iṣẹ́ bẹ́ẹ̀ kéèyàn gbìyànjú kó máa bá wọn ṣe irú ẹgbẹ́ bẹ́ẹ̀ nítorí pé kò sẹ́ni tó mọ ọjọ́ ọ̀la bó ṣe jẹ́ nìyẹn ẹ rí lórí ọ̀rọ̀ tí ẹ yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi náà ò dé mi ẹ̀ sí ń bẹ̀ nítorí mi ò sí nítòsí mo wà ní location mo tó ọ̀nà lẹ́jìn nígbà tí gbogbo ẹ̀ máa ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ẹ bẹ̀rẹ̀ mọ́ àwọn Yorùbá ní tẹnitẹni bá a ṣe súnmọ́ra wa sí ẹ má bínú ọ̀rọ̀ rí mo sọ yìí o àwọn tí wọ́n jẹ́ tiẹ̀ tí wọ́n jẹ́ fámílì àbí tí wọ́n jẹ́ ọ̀rẹ́ wọ́n lọ wọ́n lọ bẹ̀ wọ́n wà ń bẹ̀ even nínú industry tí wọ́n súnmọ́ra wọn dáadáa wọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n nítorí pé bóyá wọn ò rí àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ ẹ̀ nítorí pé tẹ̀wọ̀n pé ẹgbẹ́ òṣèré wa yìí náà àwa náà ti pín sí mẹ́ta nínú ti Yorùbá láti ANTP tí gbogbo wa wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtọ̀lẹ̀ tún fẹ́ kí n sọ yìí o kẹrí iníkan wà tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí a mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa dẹ̀ mọ̀ ṣùgbọ́n nítorí bóyá ìdí kan àbí kejì ìlara àbí kò yé wọn nígbà tá a wà ní ANTP àti directors o
àti producers o àti actors o àti gbogbo crew o gbogbo ANTP kan náà la wà. Níbẹ̀ àwọn olóyìnbó kí n má sọ àwọn ìran àwọn olóyìnbó àwọn wá pín gbogbo kinní yìí sọ́tọ̀. Wọ́n ní Directors Guild, wọ́n ní president, wọ́n ní secretary, wọ́n ní Actors Guild, wọ́n ní president, wọ́n ní kinní, wọ́n ní Producers Guild, gbogbo ẹ̀ wọ́n ní guild wọn. So tó bá di pé nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́dọ̀ ìjọba yálà níbí ni o àbí ní Abuja ni o àbí wherever tí wọ́n bá pe àwọn òṣèré lọ bẹ̀ ANTP nìkan ló máa lọ síbẹ̀ nígbà náà. Àwọn tá à ń wí yìí àwọn ìkọ̀ọ̀kan nù wọn director president wọn àti secretary gbogbo àwọn á lọ. Tí wọ́n bá fún ẹnìkọ̀ọ̀kan wọn ní 1 naira gẹ́gẹ́ bí owó ìrìn àjò àwọn Directors Guild tí wọ́n á gbà àwọn Actors Guild wọ́n á gbà àwọn Producers Guild á gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ guild wọn lọ bí 6 àbí 7. Ṣùgbọ́n gbà tí wọ́n níjà dé onídòwe long story ni torí pé lẹ̀kùn ní mí nínú bí gbogbo ẹ̀ ṣe pín tí ANTP pín. Ẹ bá tún ní ká máa tẹ bá béèrè nípa abẹ yẹn màá lọ bẹ̀. Ṣùgbọ́n gbà tó di pé gbogbo ẹ̀rí bó ṣe rí tó di pé àwa náà wá pín tí ANTP tí a ti rí the Golden Movie Ambassadors of Nigeria TGMAAN tá a dẹ̀ rí TAMPAN tí ANTP náà dẹ̀ ti wà. So anything tó bá fẹ́ ṣẹlẹ̀ ní anywhere à ń sìn TGMA president wa àti torí èmi náà ti ra pé TGMA ni mí ó nídìí tí mo fi cross tí mo fi di bàbá fún TGMA tí president àti secretary TGMA bá attend president àti secretary TAMPAN náà máa attend ti ANTP àwọn náà máa attend tó bá fún wọn ní kọ́bọ̀kọ́bọ̀ kálukú wọn náà gba kọ́bọ̀kọ́bọ̀ tiẹ̀ sápò. Ṣe rí pé níwà àwọn tọ̀hún náà bí oríṣi 6 tó pínra wọn sí àwọn náà gba tó ṣe rí pé ìyànjẹ ò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò yé kíníyàn ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa kan wọ́n fi ń ṣe ìlara wọ́n fi ń ṣe inúnibíni àbí wọ́n rò pé bákan ṣùgbọ́n ẹni tó bá ń gbọ́ mi báyìí nínú àwọn èèyàn wa bó ṣe rí lèmi sọ yẹn o. Àwa wá ń gbìyànjú lọ́wọ́lọ́wọ́ báyìí àti ANTP o àti TAMPAN o àti TGMAN o a fẹ́ ní umbrella kan lókè tó jẹ́ pé àwọn executive mẹ́tẹ̀ẹ̀ta wọ́n máa ṣèpàdé kò ní kí kálukú má wà bó ṣe wà o ṣùgbọ́n ká máa ṣèpàdé nítorí pé àwa na wí bí àṣà òyìnbó bọ̀bọ̀ mi Ajírébi inú fíìmù kan ló ti sọ bẹ́ẹ̀ àwa na wí àwa ara wa ni wá ká máa ṣèpàdé lókè ohun tó bá jọ sọ ń bẹ̀ ká jọ fẹnu kò lókè ń bẹ̀ kálukú tó bá dé inú ẹgbẹ́ tiẹ̀ náà ká tún jọ máa ṣe àwa ò bára wa jà ẹni tó bá mọ̀ pé kò yé òun kò yé báyìí bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun gan bàbá. Olúwa ṣeun. Bàbá tí bá ní ká tẹnubọ ọ̀rọ̀ ẹgbẹ́ tí ẹ ń sọ yìí ọjọ́ á lọ ṣùgbọ́n àfi sí ọjọ́ míì torí pé ó máa wù mí ká sọ àwọn nǹkan kan nípa àwọn ẹgbẹ́ yìí torí àti ẹ̀ ti rí ọ̀pọ̀ àwọn àgbààgbà òṣèré kan tí àwọn tiẹ̀ fẹ́ jẹ́ kí ẹgbẹ́ yìí à ń wá ANTP à ń wá kinní kan kí gbogbo wọn jẹ́ ẹyọ kan so that tí nǹkan bá ń bọ̀ láti ọ̀dọ̀ ìjọba wọ́n á mọ̀ pé yes ẹni báyìí ló gbà ẹni yẹn ló máa lọ pè jáde tó máa lè dáhùn ó ní ṣùgbọ́n nígbà tí ẹgbẹ́ ti pé 3 sí 4 sí 5 ó ní ẹ máa wá pàdé ní patí àìwá rí àwọn kan wọ́n dáṣọ àwọn kan wọ aṣọ ilé àwọn kan wọ aṣọ ilé ó ní wọ́n á máa dín pé ìwọ tó sí lẹ́gbẹ́ wọn ẹ̀rù máa bà ẹ́ láti jókòó tẹ̀ tó bá dẹ̀ dín pé wọ́n fún ẹ lóúnjẹ wàá máa pé ṣé kò jẹ́ àbí kò má jẹ ó ní torí pé ẹ mọ̀nú wọn ó ní ṣùgbọ́n tó bá yẹ pé ẹgbẹ́ kan náà ni oníkálukú jọ wà tó rò pé yes ó lè fọwọ́ sọ̀yà gbà ẹni yìí ọmọ ẹgbẹ́ mi ni torí nínú ẹgbẹ́ ó ní àwọn ìgbésẹ̀ tí wọ́n máa ń gbé lábẹ́lẹ̀ tó yẹ pé o ò dẹ̀ mọ̀ bóyá àwọn ẹgbẹ́ tó kù bóyá wọ́n ń gbé irú ẹ̀ ó ní so òun á prefer kí ẹgbẹ́ ìkó ó ní bó dé UK kó dé Amẹ́ríkà ó ní ẹgbẹ́ kan ṣo lọ ní Yorùbá kìíní kan ó ní ẹyọ kan ni wọ́n ìjọ tó bá máa ṣe meeting ẹni yẹn bá wa sọ ó fún wọn ní details everything ó ní wà tó yẹ pé ibi tí a ti wá bẹ̀rẹ̀ gangan àwa ń pín oníkálukú wa ń ṣe nǹkan tí ó wù bó ṣe bá ṣùgbọ́n tá a bá tún lórí ọ̀fẹ́ láti bá yín pàdé àsọ àwọn ọ̀rọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ bàbá nítorí àkókò ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. ohun tó wà ń bẹ̀ gan lèmi ti kọ́kọ́ sọ yẹn o. bẹ́ẹ̀ni. ìdí ẹ̀ tá a bá ṣe pín yẹn ló ti dáa ju o then èyí tí ẹ sọ pé bóyá
káàdì kan yẹn ní nǹkan tí àwa kan ń pláàni bẹ́ẹ̀ sẹ́ wípé ká ní umbrella kan kò ní kí ẹgbẹ́ kí kálukú má wà láàyè tiẹ̀ ṣùgbọ́n kájọ máa ní àjọṣepọ̀ nítorí Yorùbá lájọ jẹ́ bó ti jẹ́ pé àwọn Ìgbò wà láàrin wa náà o àwọn Haúsá wà láàrin wa o especially ní tíjẹ́mi wa a ní àwọn Haúsá láàrin wa ní Ìgbò láàrin wa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ làwọn òdìgbìnrin náà ni so a máa ní but kò ní jẹ́ wípé kí gbogbo àti àwa drop ANTP a drop Tampa a drop ìrẹ̀wájú no kò lè wáyé bẹ́ẹ̀ mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ kò lè wáyé bẹ́ẹ̀ mọ́ kálukú á wà bẹ́ẹ̀ ṣùgbọ́n àjọṣepọ̀ wa ó máa dán mọ́rán lágbára Ọlọ́run àjọṣepọ̀ wa lókè tí àjọ máa ní àjọṣepọ̀ gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ lóòótọ́ ẹ lọ sí pati ẹ lọ sí kínní ẹ rí ìyẹn náà bó ti wà láti tìkan ṣe ó ń bẹ ní ìsinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí kì í ṣe ìgbà tí ẹgbẹ́ pín ni ìyẹn ti wà ó ti wà tipẹ́ mi ò mọnú ẹ ò mọnú mi ẹ wo long story nìyẹn àdúgbò lọ́dọ̀ Ọlọ́run a sì wà láàyè. ẹ ṣeun gan bàbá nínú àwọn ìbéèrè tí mo sọ pé ó kù tí máa fi parí ẹ̀ òun náà ni eléyìí bàbá a rí pé àwọn onítíátà àtàwọn onífújì ìbáṣepọ̀ tó dánmọ́rán ló wà láàrin wọn tí inú gbogbo ayé dẹ̀ ń dùn sí pé at least entertainment náà ni gbogbo wọn wọ́n jọ ń kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n múnú wa dùn bẹ́ẹ̀ ni ó ṣe rí a wá fẹ́ béèrè lọ́wọ́ yín pé bàbá ǹjẹ́ nífẹ̀ẹ́ láti máa gbọ́ orin Fuji music. láti máa gbọ́ orin Fuji mo fi Ọlọ́run Olódùmarè ṣe ẹlẹ́rìí mi máa sọ kíní kan music is my life. Music is my life. Gbogbo orin Fuji pátápátá kò sí èyí tí mi ò ń gbọ́ lórí fóònù mi Fuji wà ńbẹ̀ jùjú wà ńbẹ̀ English wà ńbẹ̀ gospel wà ńbẹ̀ gbogbo lórí mo ní nínú ilé torí pé bó wá di pé mo bá fẹ́ máa ronú kan àbí kíní kan báyìí tí bá ti ń gbọ́ orin ní tèmi Kọ́lá Ọláìyá mo sọ o tí n bá ti ń gbọ́ orin Fuji àbí orin gospel ni àbí anyone màá túraká ìrònú burúkú yẹn á fò lọ. So gbogbo àwọn onífújì gbogbo wọn lèmi nífẹ̀ẹ́ sí o gbogbo wọn mo nífẹ̀ẹ́ sí. ẹ ṣeun gan bàbá. Bàbá nínú àwọn onífújì yìí gangan àwọn olè tíjọ bá pàdé tẹ́ tíjọ ṣiṣẹ́ pọ̀ bóyá tíṣẹ́ tíjọ dà yín pọ̀ tẹ́ ti rí. Onífújì èmi pẹ̀lú wọn kankan àpàdé pọ̀ ṣiṣẹ́ rí èyí tí a bá tíjọ ṣiṣẹ́ rí ó ṣẹlẹ̀ wípé mi ìrántí nǹkan tó ṣẹlẹ̀ ńgbà náà ìyẹn ni Saheed Òṣùpá mi ìrántí táìtù iṣẹ́ náà mọ́ tó ti ń kọrin tí ọmọbìnrin tí wọ́n fi jọba àbí nǹkan ìyẹn ni ṣe mọ̀ nígbà míì tó bá kásì èèyàn fún láyé VHS ni mò ń sọ yẹn o tó bá kásì èèyàn fún iṣẹ́ kan á rí àwọn tó máa ènìyàn ni wá èèyàn ẹlẹ́ran ara ẹ wò ó ẹ jẹ́ ká fi gbogbo ẹlẹ́fọ́ lọ́hùn ṣùgbọ́n èmi pẹ̀lú wọn kankan àṣìṣe pọ̀ rí in fact King Sunny Adé àbájọ ṣiṣẹ́ pọ̀ nínú Fọ́pomọ́yọ̀ àbí nǹkan gíní onídìí náà tí wọ́n fi pè mí ṣiṣẹ́ yẹn mọ́ tí mo dẹ̀ mọ̀ wípé tó ti sọ fún mi tẹ́lẹ̀ láyé ìgbà yẹn o iṣẹ́ bàbá Jimá Aliu láyé ìgbà yẹn tí King Sunny Adé ti ọpẹ́ ní fọlùwà ṣeun. Bàbá gẹ́gẹ́ bí ẹ ṣe dárúkọ Alhaji Saheed Òṣùpá bàbá ṣe nífẹ̀ẹ́ láti máa gbọ́ orin wọn. ọ̀rọ̀ lálẹ́ tún béèrè yìí ọmọ mi Ṣeun Ọláìyá ló máa ń gbọ́ Saheed Òṣùpá tẹ́lẹ̀ èmi mi ò kò sí kankan nínú wọn tí mi lẹ́yìn Kollington Barrister nígbà náà dẹ̀ ń sàn ní òbé àwọn kìíní ni mo lè máa ń gbọ́ dáadáa jù but òun máa ń ó ní àwọn dísìkì wọn lọ́wọ́ tó ní àwọn rẹ́kọ̀dù wọn tó máa ń play ṣùgbọ́n nígbà tí Òṣùpá Saheed Òṣùpá tó fẹ́ gbé táìtù iṣẹ́ yẹn ni mi ìrántí mọ́ but ọ̀làjú nínú álbọ̀mù ẹ̀ ni ọ̀làjú dé la wá gbàgbé àṣà ìdílé wa tó wọ́n gbà yẹn tó bá fẹ́ gbé rẹ́kọ̀dù jáde wọ́n á kọ́kọ́ máa ṣe advert ẹ̀ bẹ́ẹ̀ni ẹ máa gbọ́ tí mo ti gbọ́ advert ẹ̀ mo fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí mo ti lọ búùkù rẹ́kọ̀dù yẹn kalẹ̀ lọ́dọ̀ àwọn mákẹ́tà tí wọ́n ń tà nígbà náà nítorí pé mo rí ìjìnlẹ̀ nínú orin yẹn ó ń jáde báyìí tí mo rà báyìí láti ọjọ́ náà ni mo ti gbogbo àwọn rẹ́kọ̀dù tó ti ṣe sẹ́yìn
bí ọmọ mi ṣe wá ń kó wá fún mi bí ṣe ń kó wá fún mi nígbà tó di pé èmi náà ti ń follow bó ṣe kó wá fún mi nìyẹn gbogbo new records ẹ̀ tó tún ṣe lẹ́yìn ọ̀làjú yẹn gbogbo ẹ̀lẹ́mí náà wá ní. Orúkọ ẹ̀ ti ń jẹ́ bàbá àlíà má bínú Wàsíù pé Pasuma àbí. Pasuma bẹ́ẹ̀ ni. same thing àwọn orin ẹ̀ kan wà tó yẹ pé tó inspire mi pàápàá ńgbà tí bọ̀bọ̀ yìí wà lọ́dọ̀ ẹ̀ wọ́n ṣe mo ṣe bẹ̀rẹ̀ sí ní láìkì gbogbo wọn nìyẹn mo bẹ̀rẹ̀ sí ní láìkì wọn lẹ́yìn pé Barrister Kollington àwọn yẹn náà láti bẹ̀rẹ̀ mi gbọ́dọ̀ tẹ́ ẹgbọ́n mi tiẹ̀ lè máa sọ sórí èmi pẹ̀lú Kollington ní àti ìtìrẹ́ kankan tó bá ń gbọ́ báyìí òun náà máa rántí ìtìrẹ́ yìngà rẹ̀ ní early 70s. So ẹ ṣeun gan bàbá ẹ ṣeun bàbá ìmọ̀ràn wo lẹ ní fún àwọn tó wà nílé tí àwọn náà ń gbìmọ̀ láti ṣeré orí ìtàgé. Ìmọ̀ràn tí mo máa fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣeré orí ìtàgé ni wípé ẹ má ti torí owó lọ ṣiṣẹ́ orí ìtàgé. Ìfẹ́ inú, interest, passion táwọn olóyìn olóyìnbó pè ní passion, interest ní kẹ́ ẹ bá débẹ̀. Torí pé ẹni tó bá ti torí owó lọ ọbẹ̀ bí wọ́n ṣe máa ń sọ àwọn ẹlòmíín máa lọ tẹ́ǹdì nǹkan mi ò mọ́ ṣe tẹ́ǹdì. Ṣùgbọ́n ní tó bá jẹ́ pé passion onífẹ̀ẹ́ sí láti inú wá ni tí o iṣẹ́ orí ìtàgé tó ìyẹn ni gradually. Pàápàá àsìkò yìí ti kọjá àgbà táwa bẹ̀rẹ̀ tó jẹ́ pé tọ́rọ́kọ́bọ̀ là ní ẹ̀yin tẹ́ ń wọṣẹ́ ń sìn tí ó bá di pé bẹ̀rẹ̀ sí ní hàn dáadáa tí à ń pè ní tẹ́tí ń sà àwọn olórin wọn ni ó ti blow ilẹ̀ ń jẹ gbogbo àwọn bàbá wa látòrí Ògúndé tó dá tíátà lẹ̀ àwọn ni wọ́n wọnú igbó kìjikìji tí wọ́n gégi ńlá tó pa jùbà tó ṣe tó kọbè táwa náà bá wọn bẹ̀ tájọ ń fúrúgbìn bọ̀ tí rúgbìn fi ń dàgbà ẹ̀yin dẹ́sìn ìkàn ń roko sí ni ẹ̀ ń yá àgbàdo ẹ̀ ń jẹ ẹ̀ ń yá àgbàdo ẹ̀ ń jẹ àdúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run àjẹpẹ́ àjẹgbó fún gbogbo yín. So ìwọ tó bá fẹ́ join tíátà má torí owó lọ bẹ̀ o nítorí pé kò sí iṣẹ́ tí ò ní ẹ̀gbin tiẹ̀ kò sí iṣẹ́ náà láyé tí ò ní àwọn ẹ̀gbin tiẹ̀. So tó bá jẹ́ pé ìfẹ́ inú passion bá débẹ̀ wàá tètè mókè nítorí pé gbogbo ohun tó bá ní kó o ṣe wàá tètè máa ṣe tó dẹ̀ ń pè ẹ́ lọ́tún tó bá ń pè ẹ́ lósì tó ń pè ẹ́ wájú tó ń pè ẹ́ tó o bá ti mind wípé owó tí wọ́n fún mi kéré àbí nǹkan tó bá ń rí ẹ pè tó dẹ̀ ń sọ tó rí pé yẹ sáwọn bá pè ẹ́ ohun táwọn bá fún ẹ tìdùnnú ló máa fi gbà á wọ́n máa pè ẹ́ by that wọ́n náà ń blow lọ bí àṣà yìí boys ẹ má bínú o so by that stardom dé àgbà wípé irú àwọn báyìí sìn àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n àwọn tí ẹ̀yin tẹ́ ń pè mí lẹ́ẹ̀kan sí nǹkan sí méjì iná ò ní tánwọ́ yín o agbára Ọlọ́run ló wà túbọ̀ máa gbé yín ga o Olúwa máa dájú lórí yín ẹ máa rí ṣe o Ọlọ́run á dẹ̀ tún máa fi ìfẹ́ tiwa náà sí yín lọ́kàn ẹ máa rántí mi Kọ́lá Ọláìyá láti máa pè yín fúnṣẹ́ mi tí ì kú iṣẹ́ wa dẹ̀ ní kò ní retirement iṣẹ́ acting kò ní retirement ẹ wo Charles Olúmọ Àgbákò pẹ̀lú ọjọ́ orí ẹ̀ ó ṣe act nínú iṣẹ́ àwa àgbààgbà kan tí ọmọ wa kan Doyin Amadu tó kó wa jọ the great thespians tó kó àwọn àgbààgbà òṣèré jọ the thespians in theatre Charles Olúmọ wà ńbẹ̀ ó act nínú ọjọ́ alẹ́ ó act nínú Egere Joint Ìtàláwà at the age of 101 plus kó tó jẹ́ pé Olúwa tẹ̀rí pé kò sí retirement nínú iṣẹ́ wa Ọlọ́run á gbàdúrà gbogbo yín o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nínú iṣẹ́ tíátà yìí Ọlọ́run á máa nífẹ̀ẹ́ yín náà o nítorí pé ẹ̀mí yín la fi ń mí Ọlọ́run fi ìfẹ́ wa sí yín lẹ́mìí ni àwa náà fi ń mí tó ìrànlọ́wọ́ àánú wa ó wà lọ́wọ́ yín náà ó wà lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ẹ ṣeun gan ẹ ṣe sà.